Africa Content TV. Mo ń kọrin fún ṣéèkù lọ́wọ́ mo bá ṣe sọ̀rọ̀ lọ́dún ẹgbàgbé wọ́n tó lọ́rọ́ sí ayé lọ́wọ́ báyìí ní ìsìnkú lẹ́lòmíì olùkọ́ oníṣà rẹ̀ ṣé lè ṣà rẹ̀ báyìí. ṣé lè ṣà rẹ̀ báyìí. àdìwọ̀ rẹ̀ lẹ́lòmíì. ṣé aláàrẹ̀ wọ́n bá aṣọ báyìí. ṣé aláàrẹ̀ wọ́n bá aṣọ báyìí. ṣé aláàrẹ̀ wọ́n rọ àjọ báyìí. wèrè lẹ́lòmíì sẹ́. ẹni tó kú ti tẹ́ ló ti fẹ́ nìkan ṣe. ẹni tó kú ti fẹ́ nìkan ṣe. Òṣùpá àmì Ọlọ́run kúrẹ́ ilẹ̀ mọ orin gbọdọ̀ níta wọn ní dáhùn lọ́wọ́ ẹ̀. wọ́n sì ti ní káwọn bá ń di bọ́ sórí stéèjì. àwọn ènìyàn láti wọ́n àti ṣe jù. ó ti rí nù méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àwọn tó ń ṣe wá sí àmọ́ orin ṣe wá sí. Mashallah. àtúwálé kọ̀mí tí ò sínú rẹ́kọ̀dù yìí. Mashallah. gbogbo ń tó lè fà kó òjijì yẹn lọ́mọdé bá àwọn èkó. àmì gbogbo ń tó lè fà kó òjijì ìyẹn lọ́mọdé. àti ń tó lè fẹ̀ kún àṣọ rẹ̀ àmì Ọlọ́run ìyẹn láwùjọ. àti ń tó lè fẹ̀ kún àṣọ rẹ̀ ìyẹn láwùjọ. àti kú àtẹkù sórí àmbẹ́ Olúwa àti kú àtẹkù aláṣọrin àmbẹ́ Olúwa. wọ́n la òbí ẹ̀mí ìjèjì màmá jẹ́ òkú. àmì Ọlọ́run wọ́n la òbí ẹ̀mí ìjèjì màmá jẹ́ òkú ẹ̀. اللهم صل على نور الانوار وصل وسر الاسرار وترياك يا كياي سيدنا يقول فلان ولا الى دهاي وسالي يا كياي عدد ما في الكياي قدوس وما يكفي قوة إلا بك يا الله بابا أكبر جارا بابا أكبر bá ṣe fáwọn Ọlọ́run kọ́ lọ́jọ́ mi rẹ̀ ogun o. Ògùn tẹ́ ẹ̀ ń ṣe tó bá ti dàgbà ló ti ṣe ní kékeré. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe gbogbo. Òun tẹ́ gbé àbí kẹ́mi yẹn kó tó ṣe. ló ti ṣe ní kékeré yìí. Ẹ bá sọ fún Ọlọ́run kọ́ lọ́ má jẹ okun ní kékeré. Ọlọ́run wọlé àníyàn bẹ́ẹ̀ gbogbo àná Ọlọ́run fún aláṣẹ ọdún ṣe. Òṣùpá òsì ní kú láyé ìlànà àmàmì. Aki Sheikh Abdul Latif Ademoye ya Santa Rustom. Ọmọ bàbá igi àgbà ẹ ṣé púpọ̀. Àárín àwa àti yín kò lè yẹ nìkan Ọlọ́run ló yé. Ṣùgbọ́n dáadáa ni ìfẹ́ sí i. Bàbá àgbà yá ẹ rí oríire yín báyìí lára mi. Gbogbo ẹ̀yin ṣe yóò. Alhaji wa King Saheed Òṣùpá ọba wa bínísì. Táìmù tí Sheikh Yazata Arú sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́dẹ́. Táìmù tí Sheikh Yazata Arú sọ̀rọ̀ lọ́wọ́ ni Tèmítọ́pẹ́ Adékúnlé small doctor wọlé. Táìmù náà ni King Dr. Saheed Òṣùpá wọlé. Kúnlé ọba ń pè ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ wọlé pẹ̀lú wọn àdúgbò. Ẹ ti fẹ́ rọ́ọ̀kù bí ìsọjà tó wọlé tí ọba bá ti sọ̀kalẹ̀ méjì gbogbo kí àpàdà ọtọmátìkì ni. Saheed Òṣùpá mọ́sálásí ta bẹ̀rẹ̀ ẹjọ́ náà níbí àná. Ọba jẹ́ Ayatollah Mosque and Islamic College. Ibi tá a fún yín téèyàn gbà wọlé ẹ̀ débẹ̀. Tá a fi ṣọ̀rẹ́, tá a fi dájọ́ àjọṣe. Ẹ ṣé púpọ̀. Èmi náà ni sọ̀túnṣòsì mọ́ bàbá kan jẹ́. If he easy runner. Easy drum. Ayé yóò dé bàjẹ́ láíláí. Àmín. Ìgbà òṣèré dàrú láíláí. Àmín. Tí mi máa máa Adékúnlé lóde yìí. Owó erí. Ọba orí torí ibi tẹ̀ ń lọ tá a mọ̀ pé ẹgbẹ́ ọmọdé mi lónìí lábẹ́ àpọ̀dọ̀
agbọ́dọ̀ látàtórí tìfẹ́ gbogbo wọn nílò. Mo fún yín ní sẹ́ńtímẹ́tà gbogbo tó bá wù yín ẹ̀dá bàbà. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Dákun kó rí spéjì fún ìdí ẹ̀tọ́rí ọlọ́run àti tànẹ́bì. Bó o bá ti ní sẹ́tọ̀ ń sẹ́mi dákun bọ́lẹ̀. Dákun bọ́lẹ̀. We need one soldier here please. Ẹjọ́ tó lọ́wọ́. Bọ́sà ẹjọ́ síbi kí àwọn ọ̀dọ́ náà ṣe é pèsè. Ẹ̀dá bọ́lẹ̀ kọ́ ọ̀dọ́ ṣe pátápátá. Ẹ̀dá bọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ o. Ẹ má lùlù ẹjọ́ àgọ́ni ẹ má lùlù. Àgọ́ni ẹ má lùlù. Mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé kọ́tọ́lọ́hún ṣe fún wa kí wọ́n tó jẹ́ ní gbangba kò ṣe kọ́ tó yí sí. O bá lóògùn jàrọ̀ ní lọ tọ́lọ́hún bá fẹ́ ṣẹlẹ̀ ní gbangba ò lè jẹ́ ní gbangba láíláí. Tọ́lọ́mọ wá ṣe oore tí àwọn èèyàn tí ara àwọn èèyàn ń bù máṣọ sí lára èèyàn wọ́n wò pé Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ kábàá fún yàn. Èèyàn nídìí àwọn èèyàn bí àwọn àbí Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ èèyàn tó máa tún máa rọ́ ẹni tí pé Ọlọ́run ṣàánú ọkọ̀ máa gbà sí gan lọ́hùn. So inú mi dùn ìwé jẹ́ máa ń láti máa wá sí olùkọ́ báyìí. Sọ̀rọ̀ ń pa ti rúmọ̀ tó sọ káàkiri ẹ̀ kò sí kankan tó ṣe mí ẹ̀rọ. Ó pọ̀ jẹ́ pé èèyàn ní máa ṣe wàhálà gbà mí kó má fẹ́ ra bẹ́ẹ̀. Ẹgbẹ́ kí ló ṣọba tí rúmọ̀ yẹn fi pọ̀ o. Ẹgbẹ́ kí ló ṣọba tí rúmọ̀ yẹn gbà yé. Mo sì rí ìgbà tó fi wálé láti Amẹ́ríkà o. Ẹgbẹ́ kí ló ṣọba tí rúmọ̀ yẹn gbà yé. Wọ́n fi kẹ̀kẹ́ gbé wá ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló fi rè o. Ẹgbẹ́ kí ló ṣọba tí rúmọ̀ yẹn gbà yé. Ṣé ibi màlẹ́ríà ṣe é ṣe ẹ̀jẹ̀ ara?